ẹ̀yin ò lé inú fíìmù ìlúlẹ̀ ìgbẹ́ fúnlẹ̀. Adunni ṣe á fi ọ̀bẹ sí lọ́rùn wọ́n dá wọn lóhùn ọmọdé àdìjẹ́ náà. A ti sọ lẹ́ẹ̀kan wọ́n ládùn ní gba 250 yóò dá padà ṣe bá dùn ní 250 ló gbà ó máa dá padà owó tí wọ́n fi sẹ́ǹdì sí owó iṣẹ́ 250,000 Adunni náà ti gbọ́ báyìí Adunni ò ní bá padà sí aburú ikú òjijì ò ní tọ́ sí ẹ̀ bá wá dá padà yóò dá padà yóò dá padà. Gbogbo àwọn ọmọ yìí tó kù fún lálùbáríkà ẹlẹ́yìn òsì ní síwájú ọlọ́run forí tí wọ́n fi náà ìgbàsàdá tún ti ń bọ̀ àbó nǹkan dìde tiẹ̀ aláwìyé láìsí tó yá ní ògbọ́n táwọn nítorí ẹ̀wà lọ́wọ́ rẹ̀ kọjá ní ìgbà bọ̀ ọ̀rẹ́ fi sáwó mọ́kà ní pẹ́jẹ fún ọdọ́ ìjọba lọ́dọ̀ ìfà gbé ẹ̀ṣẹ̀ dé láti wọ́n ráyé wà ìfìyẹ́lẹ̀ ìlú mẹ́fọ́ mọ́ ẹ má dáa tó sáwà mọ̀ ní ìlú mẹ́fọ́ mọ́ ọ̀rẹ́ pàṣú alájọ tún aláàfíìs wọ́n ní fáwọn ọmọ fi 50,000 naira ọ̀tún aláàfíìs ó ní ẹ̀ tí kò jíjò nípa ọ̀tún ọlá Inshallah. Yeah. Excel, Emmanuel. Excel. Smart doctor. Oh, fowó lẹ̀ ó ti lọ o ti ránṣẹ́ ó lálùbáríkà ó ṣe Daddy, small doctor, ó yá lọ gbà wá lọ́wọ́ ẹ̀, lọ gbà wá lọ́wọ́ ẹ̀. Bàbá kábíyèsí, òwúrọ̀ láwà, kábíyèsí òwúrọ̀ láwà, Alhaji Abdulkabir Adéwọ̀yì, wọ́n láwọn fún àwọn ọmọ mọ́fì ní 50,000 naira. Àwọn owó tí ìfún pọ̀ wá. Báni. Àwọn owó tí owó small doctor. Small doctor. Small doctor. Àwọn cameraman ti lọ. Ayé yìí o. Ó lè bá sọ lọ. Ókè àwọn kan wà ní. Ẹ̀yin lẹ́gbẹ́ owó star o. Small doctor 100,000 naira. Bọ́ọ̀rẹ́ o. Adunni big doctor kọ́. Yorùbá. Excel tí wọ́n ṣe. Ó ní àwọn ẹgbẹ́ tí láwọn ṣe kó tó wá ṣe ẹ ṣe ìlú fídíò àbúrára yẹ fọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀ ẹ ṣe pásítálì yẹ fọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀ báńkẹ́fì yẹt queen ẹ máa bọ̀ gbogbo ẹ̀yà àjẹnu fíìmù àtúpọ̀ àwọn àjẹnu fíìmù náà ni gbogbo ẹ̀yà ìjalè nínú fíìmù Baraka ọmọ àtàkùn fíìmù Mr. Lantin tó jẹ́ president wọ́n ti sẹ́ndì 200,000 but wọ́n ti lò ó fétò wọ́n ti wá sọ́ọ̀nì wọ́n ti sẹ́ndì 15,000 sí wọn lọ́sùn ó kù 150 sí ilé.